Kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, àṣeyín ọba nítorí ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a ní láti tún wà láyé, láti wà láàyè tí ó dára lónìí. Wọn ò fẹ́ gbà fún wa lóúnjẹ, a ò sí ní ọgbà ìwèrè sí. Ògo ni forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, ìní ọjọ́ Ẹtì, ọjọ́ kẹjọ oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé má ṣe àníyàn o, apá kìíní. Má ṣe àníyàn, apá kìíní. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkíní. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú o. Ẹ gbà mí gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n. Ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n tí ó kà báyìí pé nítorí mọ̀ mo wí fún yín o, ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín ohun tí ẹ̀yin yóò jẹ, àti fún ara yín ohun tí ẹ̀yin yóò fi bora. Èmi kò wá ju oúnjẹ lọ, tàbí ara ni kò ju aṣọ lọ bí? Ẹ ṣáà wo ẹyẹ ojú ọ̀run. Wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè, ṣùgbọ́n wọn kì í sì kó jọ sínú abà. Ṣùgbọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run, ó ń bọ́ wọn o. Ẹ̀yin kò ha sàn jù wọ́n lọ bí? Ta ni nínú yín nínú àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀wọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èyí ṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ. Kíyèsí, lílì tí ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà, wọn kì í ṣiṣẹ́ o, bẹ́ẹ̀ ni wọn kì í sì ráhùn. Mo sì wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí. Ǹjẹ́ bí Ọlọ́run bá wo koríko tí ó wọ koríko ìgbẹ́ ní aṣọ, bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a ó sì gbà sínú iná lọ́la, mélòó mélòó ni kì yóò lè fi wọ̀ yín ní aṣọ, ẹ̀yin onígbàgbọ́ kékeré? Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni àwa yóò jẹ, tàbí kí ni àwa yóò mu, tàbí aṣọ wo ni àwa yóò fi bo ara wa. Nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri o. Nítorí bàbá yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣaláìní gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí tí ó kù ni a ó sì fi kún fún yín. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la. Ọ̀la ni yóò ṣe àníyàn ara rẹ̀. Búburú ọjọ́ ó tó fún ọjọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ yẹ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹni ọjọ́ Ẹtì. Nínú àkọ́sórí wa tòní, àwọn ọ̀rọ̀ ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ó túmọ̀ sí pé ẹ má ṣe ṣe àníyàn o. Nígbàkúgbà tí bíbélì bá sọ pé má ṣe ṣe àníyàn, ó túmọ̀ sí pé ohun tó lè mú kí ènìyàn fòyà ó wà o. Nígbàkúgbà tí o bá gbọ́ tí Ọlọ́run wípé má bẹ̀rù, ó túmọ̀ sí pé ohun tí ó lè dẹ́rù bá ènìyàn ó wà ní àyíká. Bíbélì sọ nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n pé kí o má ṣe àníyàn ohun tí ènìyàn ṣe nìyẹn. Kí o má ṣe àníyàn. Tí o bá gba Ọlọ́run gbọ́ nítòótọ́, tí o gba òtítọ́ rẹ̀ gbọ́ pé ó fẹ́ràn rẹ, nítorí náà má ṣe àníyàn ohunkóhun. Ọlọ́run tó bọ́ àwọn ẹyẹ ojú ọ̀run, ó lágbára láti bọ́ ọ. Ọlọ́run tó dá aṣọ tó rẹwà bo àwọn lílì ní orí pápá yóò dá aṣọ bo ìwọ náà o. Tí o bá dá ọ lójú pé Ọlọ́run ni bàbá rẹ nítòótọ́, kò sí ìdí fún ọ láti ṣe àníyàn. Ọmọ olówó kò lè lálàsí láéláé, kò lè ṣe àníyàn jíjẹ tàbí mímu. Bàbá rẹ kì í ṣe olówó nìkan. Gbogbo wúrà àti fàdákà nínú ayé yìí, bàbá rẹ ló ní o, tirẹ̀ ni. Ìwé Ágáì orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ. Ó ṣèlérí nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá pé tí o bá béèrè ohunkóhun ní orúkọ òun máa fi fún ọ. Ohunkóhun túmọ̀ sí ohunkóhun. Níwọ̀n ìgbà tí o bá ti ṣèlérí láti fún ọ, tí Ọlọ́run ti ṣèlérí láti fún ọ ní ohunkóhun tí o bá béèrè ní orúkọ rẹ̀, nítorí náà o kò gbọdọ̀ ṣe ọ̀lẹ o. Mo rí àwọn Kìrìsìtẹ́nì kan, wọ́n ya ọ̀lẹ. Àwọn iṣẹ́ wà tí mo ti gbé fún Kìrìsìtẹ́nì láti ṣe
tí wọ́n gbà ju iye owó tó yẹ kí wọ́n gbà lọ́wọ́ mi lọ o. Bẹ́ẹ̀ ni wọ́n gbé iṣẹ́ náà wá, wọn kò sì tún ṣiṣẹ́ náà dáradára. Tí a bá gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ fún aláìgbàgbọ́, owó rẹ̀ kò ní pọ̀ tó eléyìí tí a gbé fún Kristẹni o. Bẹ́ẹ̀ ni yóò ṣiṣẹ́ náà dáradára. Kódà yóò tètè gbé iṣẹ́ náà wá pàápàá. Nínú ìwé Tẹsalóníkà kejì orí 3 ẹsẹ̀ 10, ó sọ pé Ọlọ́run kò fẹ́ ìmẹ́lẹ́ o. Ẹnikẹ́ni tó bá jẹ́ ìmẹ́lẹ́ kò gbọ́dọ̀ jẹun. Ẹnikẹ́ni tó bá pe ara rẹ̀ ní Kristẹni tó sì ya ọ̀lẹ kì í ṣe ọmọ Ọlọ́run o. Ọlọ́run kò ní ojúṣe kankan láti pèsè fún irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń jókòó ní gbogbo ọjọ́ tí wọ́n ń sọ pé àwọn kò rí iṣẹ́ ṣe. Nítorí náà ni wọ́n ṣe jókòó tí wọn kò ṣiṣẹ́. Ìwà ìmẹ́lẹ́ ni èyí o. Dìde kí o wá nǹkan ṣe ní pàtó pẹ̀lú àkókò rẹ. Yóò wo àyíká rẹ. Ohun kan wà tí o mọ̀ ọ́n ṣe tí o lè lò láti bá ìní àwọn ènìyàn pàdé ní àyíká rẹ. Tí o bá ní àfojúsùn tí o sì ń ṣiṣẹ́ lórí ara rẹ, ó dá mi lójú pé wà á bẹ̀rẹ̀ sí rí owó níbẹ̀. Bó pẹ́ bóyá ní ọdún díẹ̀ sẹ́yìn, ọkùnrin kan wà tí kò rí iṣẹ́ ṣe, tí ó bẹ̀rẹ̀ sí ní dín àkàrà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà. Lẹ́yìn oṣù díẹ̀, ó ti ra ọ̀kadà 2 o, tó sì ń gba owó lórí rẹ̀. Ọlọ́run sì ṣèlérí láti bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwé Dìtálórómì orí 28 ẹsẹ̀ 12. Ṣùgbọ́n o gbọ́dọ̀ kọ́kọ́ fi iṣẹ́ rẹ hàn náà o. Kókó pàtàkì: má ṣe àníyàn, gbàgbọ́ nínú Ọlọ́run yóò sì pèsè fún gbogbo àìní rẹ níwọ̀n ìgbà tí o kò bá ti ṣe ìmẹ́lẹ́. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, tó bá dénú ẹ̀ àjòjì ìdí. Olúwabùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. Nígbà tí àwọn máa pàdé náà ó dàbọ̀.